A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ìgbárùnmọ̀lẹ̀. Mo bẹ̀rẹ̀ Gbárùrù ní 2013. Mo dẹ̀ fi àdàgbé ètò rẹ̀ fún ìyá mi Èwùjí ní 2020. So báwo ni experience ṣàlàyé? A dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmọlẹ̀. Ìbáwá náà ní lọ́jọ́ òní. Gbogbo ohun tí mo lè ní mo sọ ń bẹ̀, tí mo lè ní mo rí ń bẹ̀ náà ni pé ṣé gbogbo ẹ̀ náà la lè sọ tán. Ṣùgbọ́n a dúpẹ́. A dúpẹ́, wọ́n jà sọ jù bá lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmọlẹ̀. Ẹ jẹ́ ká sọ jù ẹ lọ. Kí lè wà ní fún ẹ sọ̀rọ̀ nípa Ọ̀ṣun Òṣogbo káwọn èèyàn lè mọ̀ ẹ mọ̀ pé Ọ̀ṣun jẹ́ àṣà àti ṣe ẹ ṣàlàyé fún àwọn tó máa wò rẹ bí wọ́n ti gbàgbé àṣà àti ṣe ẹ jọ. Ìyá mi Èwùjí jẹ́ obìnrin kan tó jẹ́ akíkanjú láàrin Ìgbárùnmọ̀lẹ̀. Ó sì jẹ́ èèyàn ẹ̀dá kan tí Olódùmarè fi àṣẹ tó fi ta lọ́rẹ. Láti ọdún tí mo ti rú ìgbà ìyá mi, èmi ò rò bóyá lóòótọ́ gbogbo nǹkan èdòdòdò ṣùgbọ́n ò rò bóyá mo rá burú kan tó ju ipa mi lọ rí. Lórí àwọn àgbàbọ̀ wọn ní tí Ọ̀rúnmọlẹ̀ bá pè yín ó yàtọ̀ sí pé ká pè rẹ ni. Ọ̀ṣun fọwọ́ tútù mú mi títí tó fi fún mi níyọ̀ǹda. Ọ̀ṣun Òṣogbo jẹ́ ẹ̀dá kan tó yẹ pé kò sí ẹ tó bá oore wá sọ́dọ̀ rẹ̀ tí kò ní. Gbogbo àwa tá a ti wà láyìíká Ọ̀ṣun Òṣogbo wọ́n tó bá tẹ̀ tí lọ́lọ́sùn náà kankan ni ọ́. Iyì tó wà lára ìyá ti wà lára àwọn náà, kò síbi tó lé dé. Ọ̀ṣun òdebì kan kó tẹ́rí ó mọ̀ gbà yìí. Gbogbo ń tọ́ bá sì wá sọ́dọ̀ pẹ̀lú mìíràn náà ó sáwàdà ń ṣe nǹkan báyìí mọ́tí báyìí ní ìwọ àgbómù. So Ọ̀ṣun jẹ́ ẹ̀dá kan tó yẹ pé oníṣẹ́ àrà wà lọ́wọ́ rẹ̀ gan. Bí tó bá fojú sí ọkàn lè mọ́ gbàgbé. A lè béèrè oore kan lọ́wọ́ ìyá tó ní pé mọ̀ pé tó bá fún ọ ní oore lásìkò ó yóò ní àwọn nǹkan míì tí yóò dàdó. Àwọn tó wà lójú ọ̀nà tí ó dàdó nǹkan ní ó kọ́kọ́ yanjú lójú ọ̀nà kó tó wá sóore tí wọ́n gangan tọrọ lọ́wọ́ rẹ̀. So ká mọ́ fàáfà ọ̀rọ̀ ìjìnà. Ọ̀ṣun jẹ́ ẹ̀dá kan tó jẹ́ ìkan gbòógì lára àwọn ìṣẹ̀ṣe ní àgbà ìṣẹ̀ṣe gbogbo wa. Ọ̀rọ̀ yanjú fún gbogbo àwọn èèyàn tèmi ní tilé toko lẹ́yìn òdì lókè òkun. Bóyá òwúrọ̀ ọ̀nà wà lórí àbọ̀sán àbí ìyálẹ̀ta. Mo ń fi àsìkò yìí fún gbogbo ẹ̀yin ará lé ní ọ̀rọ̀ yanjú. Pàápàá èyí tẹ́ ẹ jí ọmọ lé, tẹ́ ẹ gbàgbé ilé, ẹ mọ́ sọ àpò ìyàkọ́ ọ̀rọ̀. Afẹ́tàkẹ́ wálé, ẹ̀yin tẹ́ bá sì ní nípa pé mo nífẹ̀ẹ́ láti ṣe nǹkan kan báyìí. Afẹ́tàkọ̀ ètò sí Ọ̀ṣun ní fọwọ́ gbóná mú gbogbo wa o. Gbogbo ọmọ Ọ̀ṣun tó bá wà lé, ẹ mọ rántí ilé, ẹ mọ dé sájò o. Kẹ́yìn náà lè bá àríre tí ń bọ̀ lọ́wọ́ ìyá yín. Oore yèyé Ọ̀ṣun. Ó ti wà ní àtayébáyé tí wọ́n bá fẹ́ mú àrùgbá. Gbogbo omidan tó bá wà ní agboolé ọba tí ò tí bàlágà wọ́n kọ orúkọ gbogbo wọn sínú tákàndá kan. Wọ́n gbé fá agboolé náà kalẹ̀. Wọ́n sì wọ́n fi fá torúkọ náà ní ẹ̀yọ kọ̀ọ̀kan. Ẹni tí ìgbà rẹ̀ ó rọ̀lú lọ́rùn tí yóò sì Òṣogbo pẹ́ kò ní ká mọ́ mú. Wọ́n ṣàdédé mú yàn lẹ́sẹ̀ títí pé ẹja mélèé farùgbà lára o. Àti fáná fi wọ́n bí. So ọdún mélòó lẹ fi rúgbà? Ọdún 12. Ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ ìṣòro. Lẹ́ẹ̀kan sí orúkọ mi